warahmatullahi wabarakatuh ọlọ́wọ́ pẹ̀lú gbogbo wa. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìṣọ̀kan ilẹ̀ Ìwó, ìṣọ̀kan àbòmí ìjẹyìnlógún tilẹ̀ Ìwó náà ọmọ múláyà yín torí ẹ̀dẹ̀ wà o. Mo ṣe lẹ́ra náà fún salatu wassalamu ala rasulillah ala alihi wa sahbihi wa sallam. Mo kí gbogbo àwọn àgbààgbà ìlú tí ń bẹ láyé, gbogbo àwọn èèyàn pàtàkì, gbogbo àwọn tí wọ́n ní contribution lórí bí wo ṣe ń jẹ́wò, àwọn ẹlẹ́sìn inú wọn, àwọn onímímọ̀, àwọn tí wọ́n lajú, àwọn olówó, àwọn onínúure, ọ̀nà oríṣiríṣi ọ̀nà tó kálukú bá ń gbà á ṣe dáadáa nílùú yìí. Mo kí gbogbo yín. Bákan náà mo kí gbogbo ẹni tí ń gbọ́ wa, kódà wá pé rédíò yìí wọ́n ń gbọ́ káàkiri ilẹ̀ Yorùbá, gbogbo ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ oòjíire. So tá a bá ń sọrú ọ̀rọ̀ yìí láti wò àbálù yòókù náà wí, ìta bá fi pera wa sákèsì káwà lú yòókù náà káà náà kọ̀. So kèsì pé dáadáa wọ́n fi sọrí ìlú kan, mo sì fi aburú náà sọrí ìlú kan. Gbogbo ìlú gbọ́dọ̀ sọ̀rọ̀ àfàburú, gbogbo ìlú náà ló sì gbọ́dọ̀ wá ọ̀nà dáadáa. Lórí ìlú Ìwó, ìlú kan tó pàtàkì ni tó ti ń bẹ tipẹ́tipẹ́, ìlú tó yẹ pé a lè sọ̀rọ̀ lẹ̀ káàárọ̀ oòjíire ká má sọ̀rọ̀ rẹ̀, ìlú tó ti wà tipẹ́tipẹ́ tí kò sọ olóṣèlú náà Nàìjíríà tí ọmọ àti ń pè ní Ìwó. Ẹ bá mú irú Kánò tán, ẹ mú Ìbàdàn tán, ẹ máa mú Ìwó, ẹ máa mú Ògbómọ̀ṣọ́. So a gbọ́dọ̀ mọ̀ pé ìlú tó yẹ pé gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ wọn bá fẹ́ start campaign wọn, wọn kọ̀ wá lu iná ìlú tó máa ń pè nílùú àwọn kejì. Awólọ́wọ̀ wí bẹ́ẹ̀, Bọ́lá Ìgè wí bẹ́ẹ̀, Bàbá Àkàndé ó wí bẹ́ẹ̀, kò sẹ́ni tí ò wí bẹ́ẹ̀. Lè má mú ìlú Ògbómọ̀ṣọ́ níjọ́ ní ẹ̀ka kẹsì wọn fẹ́ tó wọ́n wí bẹ́ẹ̀. So ìlú ìwọ làwọn lè sọ pé ìwọ ọmọ ìwọ làwọn. ìlú yìí ni ìlú tí ogun òkú rí ni, gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire kò fẹ́ẹ̀ sí ìlú tí ogun òkú rí, àmọ́ wo ogun òkú lù ú orí. Nígbà fẹ́ jẹ́ kó yá àwọn èèyàn ni pé irú àwọn ìlú báyìí tí nǹkan dáadáa tó yanilẹ́nu bá jáde ń bẹ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire tó jẹ́ nǹkan tí wọ́n lè fi ṣe àríkọ́ṣe tó dáa, ọ̀dà kí gbogbo àwọn tábà ń bẹ ń lu nǹkan ṣe làákàyè ká understand ẹ̀, ká promote irú nǹkan kó lè jẹ́ àǹfààní fáwọn tábà ń bẹ ń lu àtàrà ìlú mi náà tó fẹ́ kí ìlú tó náà kọjá irú àǹfààní o. Àwọn tábà ń bẹ ń wò tí ò sí ìlú mi, gbogbo bá bá ń sọ̀rọ̀ nípa ọba nípa ẹ̀sìn, irú ọba Ìwó kò sí ní ìlú mi. Ọba tó mọ Ọlọ́run lọ́kan. Ọmọ Ọlọ́run lọ́kan kò sí ní ìlú mi, ló sì jáde tán. Wípé ibi tí mo wà rèé, ẹ̀yin yòókù ẹ má ṣàfihàn. Ní tá a bá ń sọ ní pé south west ń bí báyìí, ẹ̀gbọ́n mi yé nìyí, tá a bá ń sọ ní south west tá a ń wáyé tá a wáyé, àwọn sọ̀rọ̀ kéwù kò sí ìlú tó bá wájú o. Látàná ti sí dòní kò sí sí ìlú náà tó bá wájú o. Ara wọn ní tí wo fi yàtọ̀ nìyẹn. Tá a bá tẹ̀ ń sọ pé tán rẹ̀ ogun òkórí ẹ̀gẹ́ nìsín. Ìlú tí ẹlẹ́sìn pọ̀ sí, ẹlẹ́sìn Islam tó sì jẹyẹ. Nínú àwọn ìlú tó gbajúmọ̀ lágbàáyé ní Saudi Arabia, nínú mùjísà tẹ́ máa rí Saudi Arabia ni pé gbogbo obìnrin wọn lẹ́lẹ́à. Nílùú Ìwó kò sí ìlú náà, kódà ní gbogbo Nàìjíríà kò sí ìlú náà tó ní ẹlẹ́à tó wò. Ní gbogbo ilẹ̀ Nàìjíríà. Torí àwọn kọ́ńtì kan bẹ, kódà kọ́ńtì tí ò lẹ́lẹ́à tó pọ̀ tọ́kàn láìkì ẹ̀sìn. Nínú nǹkan tí wọ́n máa ń pààyàn wò lé ni pé gbogbo olùtàn dé o, àwọn òrí ibi tẹ́sí ti lápá tó ìlú wò. Alhamdulillah, ẹ̀rí borí eré ńlá lélẹ́yìí. Sẹ́ẹ̀rí tá a bá tún wá kó pọ̀, a ní pé lábàlá security tẹ̀ bá wò pẹ̀lú ẹni tí bá máa ń mọ́nítọ̀ gbogbo tí ń lọ, tó ń ka gbogbo report, tó ń mọ́nítọ̀ rédíò, tẹlifíṣàn, íńtánẹ́ẹ̀tì, tó ń ka pépà. Ní gbogbo south west, ní gbogbo south generally, south west yìí crime rẹ̀ ó kéré ju ti àwọn méjì yòókù lọ. Sẹ́yìn gbogbo south west wá jẹ́ mẹ́fà yìí, Ọ̀ṣun state ti ẹ̀ lè kéré jù ní gbogbo mẹ́fẹ̀ẹ̀fà. Ẹ lè fi crime Ọ̀ṣun wé Lagos, ẹ lè fi wé Ògùn, ní ọ̀sán àmọ̀tán pẹ̀lú Ògùn, ẹ sì lè fi wé Ọ̀yọ́ state, ẹ lè fi wé Èkìtì, ẹ lè fi wé Oǹdó. Ọ̀ṣun state òní òkèrè. Sẹ́yìn Ọ̀ṣun state Ìwó local government ni èèyàn ti pọ̀ jù bí mo ṣe ń sọ̀rọ̀, nítorí pé wọn ò bá wa pín àárín ìlú ni wọn wà pín, sẹ́pẹ̀ Ẹdẹ wọn pín, Ifẹ̀ wọn pín, inú Òṣogbo wọn pín, àbí àmọ́ Ìwó local government ẹ̀yọ kan. Ó dá wà lódìndí. Òun wá ní ìlú tí crime rẹ̀ ní gbogbo Ọ̀ṣun tó kéré jù. Sẹ́pẹ̀ sẹ́tíṣà ni pé Ìwó local government ló léèyàn tó pọ̀ jù. Ibẹ̀ náà ló yẹ kí crime rẹ̀ pọ̀ jù. Òun ni crime rẹ̀ wá kéré jù. Nítorí sì bí iná ní kéwù, ẹ̀sìn, àgbọ́yé, contribution àwọn ẹlẹ́sìn níbi sísọ ìlú. Ìyẹn ni pé ipa tí àwọn ẹlẹ́sìn kó nípa sísọ ìlú. Ẹ̀gbọ́n mi lóòótọ́ pé ọ̀nà tí àwọn ẹlẹ́sìn ń gbà sọ ìlú ní bíbáyìí kò sí àpèjúwe tó tó mọ́. Ẹgbẹ́ mi sìn tó rà ibi tẹ́ bá tó ti rí àpèjúwe rẹ̀ bí local government méjì ní Ìbàdàn, àwọn tó wá kẹ́kọ̀ọ́ ní Ìwó tó wá lo style Ìwó ni Ìwó náà lọ kọ́ wọn pé ẹ máa sí bẹ́ẹ̀, ìjọba sì máa ṣe local government méjì. Local government méjèèjì ti ń bẹ ní Ìbàdàn òun náà ló tún wá wà peaceful jù, òun ló sì burú jù tẹ́lẹ̀. Òun ló burú jù tẹ́lẹ̀ lórí bẹ́ẹ̀ ni àwọn abẹ́rẹ́
eré abẹ́rẹ́ north west so security tààwùnù tó dìde ń wò òun náà làwọn local government pèsè ní tẹ̀. torí mo ti ẹ̀rá sí àwọn níyànà abẹ́bí níbi yangana mo ní alihamdulilayi ẹ̀yin rẹ̀ salamu aleykum masalama sinna lóòpọ̀ tààwùnù àwàlà ní àwa àwòlẹ́ àní àjọnira wa o. ẹ wá rí kàyéfì tẹ́tùn wá rí ni yìí pé ó ti lé lógún ọdún tá a ti ń fi Islam kéwù àfi ń sọ́lù ó ti lé lógún ọdún ẹ lè rí ibi kẹta tó wọ́n sọ fún yín pé báyà security wá jalè wọ́n lè máa mú security mi ò pé ó ṣàṣìṣe ó ṣe gbá wọn lè mú tíya gbogbo ẹni tí sì máa ń ṣe bí ní máa pé àwọn yìí ò ní gba bribe kí ló dé ẹ̀sìn náà ni ìyẹn lọ́fàtọ́ pé crime ìwà àbàjẹ́ kí n pé kò sí ń wò náà ṣùgbọ́n tí wò ló kéré jù. ojú mi tiẹ̀ tó ti ọdún kejì sẹ́yìn nígbà tá a kọ́kọ́ dé tá a ti pẹ́ pọ̀ ńgbà náà tí àwọn insecurity yìí ti ń lé àwọn ọ̀daràn kan lọ́wọ́ mú ní tèsí ìfẹ́sù tí wọ́n bá àwọn nǹkan tó lágbára lọ́wọ́ tẹ́ fà wọ́n láwọn ọlọ́pàá lọ́wọ́ inú mi ló mọ̀ ṣàdúrà fún yín. èyí ń gan àwọn ọlọ́pàá ń bí alẹ́ pé ẹ gba ìbọn lọ́wọ́ àwọn adigunjalè ẹ̀yin ò sì lò bá kí lẹ́ wá ń lò kó tó wá di pé àwọn kan fún wọn létí pé ibẹ̀ mọ̀ pé lu àfa pé kí láti rí ìdánwò wọn fẹ́ mọ̀ sí rí ìdánwò so ìlú yìí ìlú tí ó lápọ̀nlé ni wọ́n á ń pe gbogbo ẹni tí ń bẹ lù sẹ́rí tí ìlú bá ń lọ báyìí sẹ́wọ̀n pé revolution ni wò revolution ìṣẹ̀lẹ̀ ni wò revolution yẹn kápẹ́ bá fẹ́ da nǹkan rú ni à ní support ẹ̀ àyípadà òjijì àyípadà dáadáa ni ká lè tó wò níbi àyídá lọ síbi dáadáa àwa tá a ṣe tẹ̀sárì bá a ṣe kéré tó wọ́n ti jọba mélòó kan sí ju wa kí wọ́n máa mú ìwò kán máa yàn jẹ níbi ọlọ́lọ́ba dé ó ti pẹ́ ìka ń bẹ tó pé kábíyèsí ọba aṣírùkọ ni ẹ̀tọ́ lọ kó lóò tó dé kí wọ́n pe àwa àtàwọn nǹkan sí pé ká ràn wọ́n lọ́wọ́ gbogbo àwọn ọmọ ọba wọn ti wà nù mọ́tò wọ́n lọ fọba jẹ ìmọ̀dà akọ bẹ̀ torí àlàáfíà bẹ́ẹ̀ ni ìjọ ìpínlẹ̀ àtàyébáyé olúwo ní máa fi ẹni tí ọba jẹ́ ń bẹ̀ ni máa fi jẹ wọ́n dàrú wọ́n fòṣèlú dàrú wọ́n gé ọwọ́ olúwo kó ń bẹ̀ wọ́n á mú ọba kan níbi kan pẹ̀lú agbára ẹnìkan tó wà nínú ìjọba ń gbà náà ìfẹ́ dáàkọ́ tó pé ìfẹ́ kí ọ̀tẹ̀ sí kẹ́ni ẹ̀jẹ̀ nìsín olúwo lọ́rọ̀ àwa ẹ̀jẹ̀ nìsín láfi wò pé ọ̀dà kásẹ̀ sòrò àbá bínú wọ́n ti máa gbé ọwọ́ olúwo wọ́n máa fa agbára òṣèlú gé láwọn ibi tí agbára olúwo dé àwọn èèyàn wa kan wọ́n ní bóyá bí olúwo ṣe ń pèpè sẹ́sìn ẹ̀jẹ̀ nìsín bí ṣe ń gbìyànjú àtọ̀tẹ̀tẹ̀ ń bá ṣe òun lọ́ fa àwọn ìgbésẹ̀ kan táwọn kan ń gbé láti máa yẹpẹrẹ ìwò rárá o ní tí wo yóò ṣe ni ò ṣe o ẹ gbọ́ mi nìsín torí kò sí ọba kan láti gbà tí ìbò ti dé tí wọ́n ń jẹ bí wọ́n ṣe máa ń fèrè àwọn ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ mọ́ o kì í sọ ọmọ ọba ní fìyàn jẹ mọ́ kì í ṣe fámọ́ kì í ṣe àwọn afọbajẹ mọ́ ìjọba ni òṣèlú ní fìyàn jẹ ní ìsìn ìjọba ni òṣèlú ní sì jẹ́ kí ọba tí ọba lágbára ó sì kíni kọ́ lágbára yìí tí wọ́n bá sì fà sẹ́yìn náà òṣèlú ní ń fà sẹ́yìn òṣèlú wo ni ọ̀dà àwọn olóṣèlú ni kí wọ́n lọ lò làákàyè èèyàn bẹ́ẹ̀ gbọ́ mi. ọkọdọrọ ọ̀rọ̀. kò àwọn bàbá àkàndé jẹ àmọ́ dáadáa tó ṣe kódà sọba rẹ̀ ọba àlú ẹ̀ oyètọ́lá àmọ́ dáadáa tó ṣe sílùú sí ọba àlú ẹ̀ arẹ́gbẹ́ṣọlá àmọ́ dáadáa tó ṣe èyí adélékè tí bẹ́ẹ̀ náà ó kálukú ló túlù wọn ṣe wọ́n tún tú ọba wọn ṣe abẹ́ẹ̀kọ́ ni àwọn olóṣèlú tí a ń bì kí wọ́n lọ rí mọ́ yìí pé òṣèlú táwọn ṣe tí ọba olúwo ò ga ṣe tí ìlú ọ̀dà ṣe tí nǹkan gidi ọ̀ wọlé sí ẹgbọ́n mi sìn látara àjà torí kèsì kéèyàn jẹ gómìnà nìkan lè rí fa nǹkan wọlé kéèyàn bá jẹ tírẹ́tìn ó lè fa nǹkan wọlé ju kéèyàn jẹ gómìnà nìkan lọ. torí wọn pé nǹkan wọlé ni àwọn èèyàn máa ní nǹkan máa ń wọlé. nǹkan tí ń wọlé ẹgbẹ́ mi sìn kò tó wò kọjá. torí àwọn ọ̀nà kan wà tí ò sí tẹ́lẹ̀. ẹ mọ̀ pé Adeleke nu ara nfààní west nu Adeleke try ó ṣe ẹ̀mí gan lọ wọ àwọn títì tó ṣe tábà má rẹ́gbẹ́ tán Adeleke ló tó kù ẹgbẹ́ mi sìn ṣùgbọ́n máa gbọ́ àǹfààní west nu ẹgẹrẹ sọ ẹwọn náà ò ní fẹ́ bàjẹ́ ní kíni gba amúyàn láti west àǹfààní ẹ náà la jẹun ẹgẹrẹ ṣùgbọ́n ṣé èdè tó ṣẹlẹ̀ lẹ́dẹ́ ló ṣẹlẹ̀ níwò tí ìwò náà bá ní gómìnà nǹkan kí ló dé táwọn olóṣèlú wa tí wọn ò fẹ́ nu kò tí nǹkan tó bá ṣe aláǹfààní iná nìkan máa ṣe kíni ká máa fà wọlé ẹdí kẹ́ni sẹ́yìn so nínú nǹkan táwa rí i pé ó fa ìwò sẹ́yìn pé ẹ gbọ́ yorùbá mi tí mo sọ mo máa òṣèlú dáadáa mo sì ń bá wọn rìn ọjọ́ tipẹ́ mo ti ń mọ̀ ń pa àwọn ọjọ́ tipẹ́. ẹ mọ̀ ìyanu tó ń ṣe mí mo ṣe bí ẹ ṣe sọ̀rọ̀ ni pé wá sí ìta gbangba tá a gbé kalẹ̀ gbogbo àwọn tá a ké sí ibi tí ọ̀rọ̀ náà ń darí ọkàn wọn lọ ní tẹ̀sán yìí. bẹ́ẹ̀ni. ipe èèyàn olóṣèlú wo ẹ pé àrò àtọ̀dọ̀fẹ́ náà yẹn gbèsè ẹ̀ mọ̀ wòran báyìí níjó gangan ni ìwó ló yẹ kó tó wá gba ipò gómìnà oyè tó kára àwò yóò kára ẹ̀dẹ ní wí ń jọ́sí oyè tó kára ẹ̀dẹ kọ́nà yóò kàn wò ni bí mo bá fọwọ́sowọ́pọ̀ ẹ bẹ́ẹ̀ ni mo fún àní sẹ́rí tí ẹnu wọn bá kò tí wọ́n bá ní àwọn sún ọgbà tí wọ́n gba gómìnà di
ìgbà tí ń bọ̀ bóyá ọdún mẹ́rin tí ń bọ̀ ẹ ṣe sùúrù wọ́n sì gba sẹ́nétọ̀ bá a bá jẹ sẹ́nétọ̀ bí ẹ̀mí ló kan àwọn aráàlú jẹ spíkà ẹ mọ tí spíkà ó mú wá sí ìwò àti mo mí ni pé ó lè jẹ senate president bẹ́ẹ̀ni tó bá pẹ́ ní ọ̀hún yẹn ẹdí ẹnìsìn tẹni wọn bá kó wọn bá tí ì fọ́n gómìnà tẹ́sán kẹ́sì pé àwọn gba gómìnà láì jẹ́ bẹ́ẹ̀ ẹni wọlé ẹdí ẹnìsìn wọn lè mọ fọ́n sẹ́nétọ̀ lọ pé ọ̀dà torí ó tó sẹ́nétọ̀ ṣe tí ó ṣe yìí tí ó tún ṣe ti bọ̀ tó tún ṣe ti bọ̀ tó sì nígbà lọ́wọ́ rẹ̀ wọ́n ní ẹ sá fún o. torí èrò pọ̀ ń bẹ́ o. ẹ̀dẹ̀ lọ gba gómìnà yìí nítorí káà náà takulé lónìí pé àfẹ́ kí tẹ́ bá ní ìdìbò sẹ́nétọ̀ gbọ́dọ̀ kó ń wò tẹ́ bá ti wá parí àwa náà wá fẹ́ gba kíni o gómìnà. yípe senate president yípe kó wá láti ìwò. tí àbájá ọmọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orí olówó ẹ wo ohun tó orí olówó dánwò bá a ṣe máa ń sọ àwa táwọn yìí àwa bí lè fi pé àwa la ṣiṣẹ́ fún jù àwa ni ò ṣe dáadáa sí tó a ti padà dé sí ṣùgbọ́n tí a bá gbé gbogbo tí orí olówó ṣe nígbà tí rí ń bò mí kò tí ì sẹ́nà kan tó ṣe tí orí olówó ṣe. èmi máa ń sọ èèyàn fún mi lówó rí kò ní kò bá àní tí ń fáwọn èèyàn mi. àwọn ṣe àmì pé tí ń sìn ó wò yí pé àwa àtòun ẹgbẹ́ àwa àtòun pé kàtà náà jọ ní á bóun ọba ṣe ti a ní ìsìn tó bá yá bá di táàmù kejì bóyá òun ó ṣe kí ni wọn rà yìí ṣèjà pé tí a ò lé lọ́sọ̀ọ́ di táwọn wí yìí o ẹgbẹ́ kò fẹ́ ṣe wọ́n dá sí àwọn ṣùgbọ́n ó ṣe nǹkan sáwọn míì tí wọ́n ṣe ìlàta ń táwa sí fún òfin wọlé ẹgbẹ́ nìyẹn ṣùgbọ́n tẹ́ bá kó pọ̀ ẹ̀yin tèmi àwọn ò ní bínú ẹjẹ sẹ́yìn lọ. tàyẹ̀ pè ní òun is the best lójú tàwa mo sẹ́ni tó perform dáadáa. nígbà tẹ ẹ ṣègbélé wọn. àwọn ìdí sí olóòbù làákàyè àbẹ̀lẹ́yàmẹ̀yà Christian ní bẹ́ẹ̀ ìwo ni ó wù apọ̀ ọmọ ọkọ̀ òun lòun kékeré ọkàn pa títì àwọn títì kan máa ń bẹ́ẹ̀ tó pé òun ló ṣe sára díẹ̀ tí ẹ pé títì ìbá kan sẹ́ni tó pa títì ebi gómìnà tàbí federal government ni ó ṣe kíni ní ọ̀dà títì ṣùgbọ́n níbi tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀dẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ lásìkò rẹ̀ kò sí kankan tí yóò lọ́wọ́ sínú development ó dẹ̀ sí dáadáa pẹ̀lú Olúwo ara táwọn wí nìyẹn ara nǹkan tí ó jẹ́ kí dáadáa tiẹ̀ náà pọ̀ náà ni pé ó cooperate pẹ̀lú Olúwo torí àìmọye nǹkan tó lóṣèlú bá ń ṣe tóun àtọ́ba rẹ̀ ọba ti jọ wà lójú kan náà bí ìgbà tí ò ṣe àkànní ìmí kò ní rí ṣe délẹ̀ torí pàmí táwọn náà bá fẹ́ ṣe nǹkan wọn ni kábíyèsí ẹ̀yin ni ẹjẹ́ ń gbé lọ àwọn ni wọ́n sojú ọ̀nà bí kábíyèsí ó ṣe débi tí wọ́n ti sọ̀rọ̀ ni kábíyèsí lè máa mọ bí ó ṣe débẹ̀ àmọ́ sẹ́nitọ̀ òun máa kò sí tí ò lè wọ́n. kábíyèsí ẹ̀yin lẹ wá ní ẹ bá ti rán yan. wọ́n àná máa pè é sẹ́nitọ̀ ló ṣẹ́ ẹgbẹ́ rẹ̀ wọn àti Olúwo báyìí ni wọ́n dẹ̀ fi ẹ̀mí báwọn fẹ́ jọ túlù ṣe wọ́n fi ṣe ń tọ́da ní ibi tí mo ti sọ̀rọ̀ ni pé àwọn kan márùn kan bẹ̀ ìlú Ìwó àti gbogbo olùtọ́ bá fẹ́ ga àgbọ̀dọ̀ má sàpọ̀lẹ̀ àwọn kan márùn-ún àwọn ẹ̀yin náà ń bá ìròyìn ẹ̀kọ́ lẹ̀ o yóò wúlò fún yàrá ọmọ yẹn. ìlú Ìwó wa yìí o Ìwó yìí tá a bá fẹ́ kí development wà ń bẹ̀ tá a fẹ́ kó develop á pa síwájú wálé. bẹ́ẹ̀ni tí gbogbo òwe mọ pátápátá gbogbo òwe mímọ́ mo sọ pé ẹgbẹ́ náà ẹdún fún ìwé mọ́lẹ̀ àṣà Yorùbá gan fún rẹ̀ bẹ́ẹ̀ni ọmọ ọkọ Yorùbá yọ pa ọba rẹ̀ bẹ́ẹ̀ni ọba ni mo dúró mo kọ́ba mo dọ̀bálẹ̀ mo kọ́ba mo yí káàsẹ̀ báyé láàfin báyà mi àìsọ̀tẹ̀ ọba dọ̀bálẹ̀ láàfin kábíyèsí. ṣẹ̀ṣẹ̀ rí ẹni tó bá fẹ́ development kò gbọ́dọ̀ máa níwò yìí a máa sọ̀tẹ̀ a máa jà a máa bára wa jà bí wọ́n ṣe máa sọ̀tẹ̀ níbi òṣèlú bẹ́ẹ̀ náà ni wọ́n tó máa sọ̀tẹ̀ níbi ọlọ́lọ́badé ẹ̀dígẹ́ nìsín àmọ́ èyí táwa bọ́ sí yìí ọba tí ò wo ọ̀tẹ̀ ni ọba tó kún kọ́sà lọ pé kọ́sà máa dá ẹ̀gẹ́ nìsín ṣùgbọ́n àwa tá a bá wá fẹ́ dáadáa ẹ̀gẹ́ nìsín ká promote ẹ̀ káwa náà fífẹ́ hàn kó lè rí pé òun tó ń lọ wájú àwọn èèyàn náà ń ṣe kí ni wọ́n ń bẹ lẹ́yìn wọn ẹ̀gẹ́ nìsín inú tiẹ̀ náà máa dùn ní ẹwà pọ̀nlé tán fún Olúwo níjọ́ tó ti ájìdè òun náà mọ̀ pé yẹ̀sì lúgbìrì gbogbo ibi tó bá rí ó dé àkọ́kọ́ nìyẹn kásàpọ̀nlé adarí ẹgbẹ́ nìsín àwọn míì náà wà tí wọ́n handle bí àwọn olóṣèlú náà káwọn náà sàpọ̀nlé ara wọn káwọn tán sì ń bẹ wájú kán wùwà tí wọ́n fi máa ṣàdúrà fún ìwọ ní pọ́blẹ́mù olóṣèlú kan ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú níwò iye tẹ́ bá débi òṣèlú lídà gidi ó ṣòro tọ́ka sí ẹgẹ́ nìyẹn kí ló dé nítorí ìmọ̀tara ẹni nìkan àti ìjà ọ̀tẹ̀ ẹgẹ́ nìyẹn tó tó pọ̀ jù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò sí ní tá a fẹ́ ṣe tá a ní nídìí òṣèlú àmọ́ ṣe ní sí àfọ̀nra wa ni pé ẹ̀fọ̀ tẹ́lẹ̀ tẹ́ bá ti rí tọ́lọ́ bá ti gbẹ́ nìkan débẹ̀ gbogbo yín ni kẹ́ ẹ sùn ìmọ̀ tẹ́lẹ̀ fún support tẹ́lẹ̀ fún tí ó fi mú nǹkan wọ̀lú òun lọ́jà jù wọ́n sọ pé nígbà tí ó ti jẹ́ mi ọ wà máa wọ́nà bí kò sí ní ṣàṣeyọrí Ọlọ́run bá bínú sùúrù ẹni bẹ́ẹ̀ torí òṣèlú rú ẹ̀ ń bẹ́ ń bí bí ẹ bá ṣe dáadáa ebi èèyàn Arẹ́gbẹ́ là wà adẹ̀rí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe dáadáa sí ìlú adẹ̀ sọ jáde tí ẹ máa ń sọ ọ̀rọ̀ ẹ̀ jáde yóò tún ṣe dáadáa ní kéde ẹ̀sìn bí nìkan ní ṣe sí ó ti yílu ẹ̀ padà èyí ṣẹ́ dé àná lẹ́dẹ̀ ẹ̀sìn ó jẹ́ kí Ìwó náà tún ronú pé àdúgbò náà jẹ́ gómìnà tí tọ́ka sí pé kábà jẹ́ gómìnà ń wò Ìwó ìsìn yóò yàtọ̀ sí wo ìgbà tábà sí kíni gómìnà yóò di small London so a ní bùkátà sí ká pọ́n ká ṣàtúnṣe òṣèlú wa nkẹ́lẹ́ kejì nìyẹn lẹ́yìn ìgbà tá a bá ti pọ́n ọba lé ká má sọpọ́ọ̀tì ọ̀tẹ̀sọba ká mọ́ sọpọ́ọ̀tì ẹni tí bá ń bá jà ká jẹ́ kó bá rí wípé dáadáa tó ń bá káàkiri
wọ́n tẹ̀ wá náà lọ́wọ́ àwa náà fẹ́ràn rẹ̀ tọ́lá ẹni tó bá mọ̀ pé aráàlú òun fẹ́ràn yóò máa lọ ni gbogbo nǹkan dáadáa yóò máa rò nípa rẹ̀. tó ń bá ti rí ké gírígbò wọ́n sì hẹ́ yà ni kò ní jẹ́ kó ní ẹ̀ka sọ̀rọ̀. a ní ìdàtí tó sì lu wa sí. tẹ́lẹ̀ kẹta Ìwó wọ́n papọ̀ mi sẹ́ńbà yìí ẹ̀sìn wà nù nǹkan tí ń ṣe dáadáa nílùú ẹ̀ bí mo sọ yìí mo mọ iye bọ́ọ̀ tí mo gbé sí wò mo sì mọ iye mọ́sáàsì mo kọ́ sí wò mo mọ iye àwọn opó tí mo bá ń gba nǹkan wá. èmi ẹyọ kan ìwárí ẹ wá wo tí gbogbo àwọn ẹ̀mẹ́yàwó yẹn ń ṣe sẹ́rí charity ẹ bá dé ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ yóò mọ̀ pé ìlú kan níbẹ̀ lọ́tọ̀. lónìí charity tó yà àmọ̀ àwọn èèyàn lọ́wọ́ àmọ̀ àwọn ènìyàn kan àmọ̀ bá àwọn gbé kan àmọ̀ bá kò sí àtijọba yẹn papọ̀ mọ́ àti olówó kò sẹ́ni tó ṣe tó àwọn ẹlẹ́sìn àwọn aláfàntọ́ lágbára jù ẹ máa rí bọ́ọ̀ wa àti kànga wa everywhere ni. mo fojú gan ni ẹ. so nípa bẹ́ẹ̀ ẹ̀sìn gbé àwa ẹ̀sìn ó sì kéde ó gbé wa ẹ̀sìn tó bá wá sí tó jẹ́ pé ọba odidi ọba ó lídìí irun nínú ìtàn Ìwó wọ́n máa ń pàtàn Ìwó nínú táwọn máa fi ṣèyàrá òní pé ọba tí a máa wé láwà ní nínú ìtàn tá a máa ń pa lọ́dọ̀ ti tàwa òun náà ni pé ọba tàwa mùsùlùmí ni ọba tó wá gbé e lórí jù tí gbogbo Saudi gan ti mọ̀ gbogbo ilẹ̀ Lárúbáwá ti mọ̀ báyìí tó tún wá yàtọ̀ àríwú ẹ̀rí Olúwo ẹ̀sìn agbọ́dọ̀ respect ẹ̀ kódà ní ìtì ká sọ pé yàtọ̀ sí dáadáa tó bá ṣe é sílùú yàtọ̀ sí dáadáa táwọn olóṣèlú ṣe sílùú tó wá ní dáadáa wo làwọn ẹlẹ́sìn ṣe àwọn yẹn lè mọ́ tètè kíyèsí ọ̀pọ̀ nìyí pé ẹ̀ lè fi ti ẹnì kankan wé bọ́ọ̀ ọmọ yìí bọ́ọ̀wù tí ń bẹ ní Dárújìrà tèmi lásán ní community ọ̀dọ̀ mi lásán ẹgẹ́ kọ́ wá sí community tí ó fẹ́ sí bọ́ọ̀wù bẹ́ẹ̀ tá a bá wọn gbà wá àbáwọn míì bá wọn gbà wá bẹ́ẹ̀ náà ni mọ́sálásí bẹ́ẹ̀ náà ni ilé kéwú àwọn opó kan bẹ tó pé owó tí wọ́n fi ń jẹun tí wọ́n fi ń gbélé ayé àti ilẹ̀ lábàlá ti ń bá wọn gbà wá bẹ́ẹ̀ náà làwọn ọmọ òrukàn kódà aláwọn ọmọ tó lè pé owó fíṣẹ̀bílì láì Lárúbáwá ní àfikàwé aláwọn tó pé ní àfikàwé onílùwé wọ́n sì ń ṣe sí wo iná wọn ṣe sí bomi náà títọ́dọ̀ tí tààwùnù ọ̀tọ̀ ni ẹgbẹ́ ní sè tààwùnù gangan fúnra rẹ̀ láì lè ti lábá kankan wọn gangan ń ṣe gbẹ̀mú tiẹ̀ náà tó ṣe kíni. tí n bá yẹn nǹka pẹ̀lú ti yín tí n kà lórí èyí kékeré tí n kà lè bẹ̀dí náà tí n kà àwọn àlẹ́àmọ́ náà àwọn dókítà sọ̀rọ̀ àjẹmí láì àwọn bàbá wa fọ́dí làlẹ́ mọ́ àwọn ní káàkiri àrígbó rẹ̀ wọ́n sì kọ́ sí báyìí pé lágbájá ni o. ẹ̀sìn nínú ọ̀rọ̀ olúwa yìí ò ní pàtó lágbára pàkékeré kọ́ ní nkó sí ẹlẹ́kẹrin aláwọn ẹgbẹ́ oríṣiríṣi tí wọ́n máa dálẹ̀ wọ́n máa ń sáré báwo ni ìlú ó sì develop. ẹgbẹ́ onídàgbàsókè. àwọn ẹgbẹ́ onídàgbàsókè àtàwọn èèyàn kan tó pé ẹnìkan ni wọ́n sọ wọ́n rọrùn wọ́n ń ṣe bí ẹgbẹ́ ní bí ìgbà pé jọ ní ẹni. ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn. àwọn ẹni eré àwọn náà ní contribution tiẹ̀ náà látara pé báwo ni ìlú ó sì kéde. tí ó sì dàgbàsókè. àtàwọn bẹ àwọn ọlọ́rọ̀ ajé ni àwọn ní business ni bàbá ṣe ń ní wọn tó ń lapa lára báwọn ọmọ wa ṣe ń rí iṣẹ́. òkodoro fún onímọ̀ ṣẹ̀ṣẹ̀ máa tààrà káàkiri. development ìlànà náà o ìlú tó bá sì láàbò lọ́rọ̀ ajé rẹ̀ náà máa ṣe kẹ́ni. ní ọmọ ìdàgbàsókè babalówó ní fẹ́ kú. ìlú tí ọba ti ṣe é gbé ọrọ̀ ajé rẹ̀ náà ní ṣe kẹ́ni. bó ṣe rí nù òun ló sọ gbọ̀nù di nǹkan mìíràn. àwọn yẹn kan bẹ wọn máa pe àwa ẹ dákun ẹ bá ní tí ọba wọ àwọn ògbé ilé iṣẹ́ àwọn kúrò ní àwọn báyìí ń dá àwọn láàmú o adé dìde sí ìtagbára ọba ká àwọn tábàlì pé kábíyèsí ló lè ṣe ìdí abárí pé ìjọba sì ni ìjọba ẹ̀kọ́ ọlọ́pàá ló lè bá wọn yanjú ẹ̀ ẹ sáà máa gbé kó ẹ fọkàn yín balẹ̀ ẹgẹ́ nìsín èyí wọn a fi ń sọ fún àwọn èèyàn wa kan àwọn atalẹ̀ ẹgẹ́ ẹ gbọ́dọ̀ mi nìsín ó wà tẹ́lá fẹ́ máa talẹ̀ yín ẹ dàpọ̀ ẹ máa ní àwọn tí àwọn ọmọ wa ń ṣiṣẹ́ lábẹ́ wọn ẹ máa ní wọn la torí ẹ bá ní wọn la wọn ó gbé tí wọ́n gbé síbi wọn ó gbé pò àwọn nìkan bẹ tọ́ pé wọ́n ti fi ara ní àwọn tí wọ́n ralẹ̀ lọ́wọ́ wọn ẹnìkan sọ pé òun ti ralẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sílẹ̀ ọkàn wọn ò tí ì sí kẹ́ni kò tí ì balẹ̀ kí ló dé. tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn báwọn ọmọ kọ́ńtàtì àwa ìrànlọ́wọ́ wò lálẹ́ sí kẹ́ni lálẹ́ sí ó jẹ́ ká mọ̀ yìí pé àwọn kan bẹ̀tẹ̀ pé wọ́n ní dáadáa tí wọ́n fẹ́ ṣe sílùú yìí wọ́n fẹ́ dá skul lẹ́ni wọ́n fẹ́ dá lè ṣẹlẹ̀ kódà ẹlòmíì kọ́ ọ sọ pé fáàmù ló fẹ́ dálẹ̀ bó ṣe ò ṣe kò sálè kó gbogbo èèyàn tí yóò fi ṣe fáàmù rẹ̀ kò ní kó wọn wá láti ìlú ẹ̀ ará àwọn iná ni ó ṣe kíni ni ó ṣe ń bẹ̀ àwọn kan bẹ̀tẹ̀ pé wàhálà lẹ̀ ni ọ̀talẹ̀ ẹ̀yọkàn fún èèyàn mẹ́fà àwọn náà wọ́n ń ṣiṣẹ́ ìṣúná àwa tá a bá wà lè mọ́ bá wọn sọ̀rọ̀ àbá lè rọ̀ wọ́n a ní ìdíwà bákan náà ìlú Ìwó ní abala ààlà wa pẹ̀lú Ìbàdàn kì í ṣe Ìbàdàn ló ní problem pẹ̀lú wa àmọ́ ẹnìkan bẹ̀tẹ̀ pé baálẹ̀ kan bẹ̀tẹ̀ pé ó ń kó tọ́ọ̀gì ó fi ń da àwọn èèyàn wa láàmú gbogbo àwọn ará àwòye pátápátá yanyan lólóṣèlú wa Ọlọ́run ó bì yín lè rìn parí ẹ̀yin ọlọ́mọ ọba Ọlọ́run ó bì yín ẹ̀yin ẹlẹ́sìn Ọlọ́run ó bì yín ẹ̀yin olówó ipa wo lẹ kó lórí rẹ̀ gbogbo àwọn abúlé yẹn pátápátá tí wọ́n ń rédì tí wọ́n ń dà láàmú wọn ò ní fọkànbalẹ̀ kódà àwọn abúlé Ìwó kan bẹ̀tẹ̀ pé àwọn àbàwò kan bẹ̀tẹ̀ pé àwọn èdè bẹ́ẹ̀ mọ̀. nítorí àwọn oníjàgídíjàgan yìí. nítorí àwọn oníjàgídíjàgan yìí gbogbo àwọn eré àyẹ̀dẹ̀ rí eré àti development lọ bá ní. tí ò yẹ kí àwa káwọ́ fún yìí àwọn tí ń ṣe náà ń wo ọ̀la ní ọ̀la tàwọn náà táwọn ọlọ́la ni
irú àwọn àgbà wo la nílùú yìí tí wọ́n mọ̀ pé ara ọ̀la wa nílẹ̀ wa kọ̀yà wo lẹ̀ wa kọ̀yà kásìkẹ́ni káwò níran àwọn kan tó yẹ ká gbájúmọ́ lásìkò yìí ẹgbẹ́ mi sìn kọ̀yà ká promote lásìkò yìí káàbà promote ẹ̀ á gé kàjẹ́ àwọn ọmọ tí ń bọ̀ wọ́n ó sì pé fún àpésáwọ̀ wáyé ṣé èsì ìgbà wa ní nǹkan ṣẹlẹ̀. mo kàròyìn kan jẹ ta tí kábíyèsí ké sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ni àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin méjèèjì sáà ń gẹ fìlà ẹ̀yin apá agbádá ẹjọ́ ń lo òde wọ́n tó pàdé ńbàdàn ní àná àbíjẹta tí wọ́n ti lọ jókòó àwọn tí wọ́n jẹ́ gómìnà kábíyèsí ní ẹ̀yẹjú ọ̀rọ̀ ìjàlẹ̀ yìí kò yẹ kó pẹ́ tó lé yìí kò yẹ kí náà ìjà yóò gòkè odò bó ló ti á mókè odò gòun báyìí sẹ́wàá máa wòran ni kí wọ́n jẹ́ kí kábíyèsí kí wọ́n pẹ́ mo fi yàn jẹ́nẹ́sì sí àwọn nìkan náà là ń gbúrò wọn olúwo náà nìkan náà là ń gbúrò bẹ́ẹ̀ náà ni baálẹ̀ pápá mọ̀lúwàbí ń try àwọn kan náà ń bẹ nínú àwọn baálẹ̀ ń try ọ̀pọ̀lọpọ̀ àwọn baálẹ̀ eré àyẹn wọ́n ti ń bò ń wá gbọ́ àwọn náà ń dá sílẹ̀ nù wọn bá sẹ́ pé tọ́ba bófin mu làwọn agbọ́dọ̀ ṣọ́ra fófin ọmọ ìlú níyà táwọn ọmọ táwọn bá táwọn ọmọ sùn ọlọ́pàá ààfin gómìnà gẹ́gẹ́ bí agbófinró tí ẹ̀yin gangan jẹ́ ẹni mẹ́gbà àwọn òní fẹ́ kọjá àyè tí òfin òfin wa. táwa máa bá wa ọjà táwa. so àwọn nǹkan báyẹn tẹ́lẹ̀ ẹ̀sìn bẹ̀rẹ̀ nìkan gbogbo àwọn ibi tó bá jẹ́lẹ̀ ìwò ẹ̀jẹ̀nẹsẹ̀ ara ìwò ni torí ìwò tóbi ibi tó ṣe tóbi ń economically ó fẹ́ fọ wa tá a máa ń sọ̀rọ̀ tán wa títóbi ń ara bá a fi mẹ́tàn nù ẹgbẹ́ mi sọ so ìyẹn ló wà tó pé irú àwa báyìí ẹ̀jẹ̀nẹsẹ̀ àmọ́ ń rìn against kéèyàn máa tako lúwo tó lúwo gbogbo program sẹ́wọ̀n bẹ́ẹ̀ mi ti wà ní ìsìn èmi ò ráyè àti máa jókòó sáàfin ọ̀nà pọ̀ ṣùgbọ́n anytime tẹ bá dé àfihàn báyìí kò sí ọ̀rọ̀ tí olúwo máa ń sọ ju ọ̀rọ̀ development lọ tó máa yà ilẹ̀ pé tí wò ní kankan mi lórí ju kèrí tara rẹ̀ o èmi ò kí gáàyàn bẹ́ẹ̀ sí rí mi ẹgẹ́ bí kọ́ máa sọ pé àtúfẹ́ ṣe kàkà báyìí àtúfẹ́ ṣe kàkà báyìí wọn náà tó ń plan kàkà báyìí and then ọlọ́lọ́mọ iye ọmọ kódà líkì àtàwà gan láwọn máa wò tá a mú wọn lọ sáàfin bóyá ń wáṣẹ́ ni bóyá fẹ́ lọ school ni bóyá ó ní ìdènà lọ́wọ́ ni ìnáwó tí olúwo ná ọkọ̀ ọjà pé wọ́n bá ń fún ní sálárì kan lóṣù ó lé pọ̀ kódà a máa náwó tán tí ò ní sí kankan mọ́ ẹni tó bá súnmọ́ wọn yọ jẹ́rìí tí mo sọ tí mo sọ yìí so irú ẹni báyẹn àwa à ń hègbè sẹ́ni bọ̀dì tó bá lè lọ máa jáde sórí social media ó kọ́ tó bá lè kọ́ sọ pé òun lò ẹgbẹ́ nìsẹ̀ ní àná àbíjẹ́ takọ́ ni mo sọ̀rọ̀ kan sórí social media a ká sọ pé àwọn ọmọ ọba tẹ́mi mọ̀ wọn ò fẹ́ kí kankan kan olú gbogbo ọmọ ọba ẹ̀sán àlàmà bàbá máa gàjí wọn jẹ́ nìsẹ̀ àwọn alátẹnujẹ ló lè máa takọ́ olú tí if anybody bá mú tó bá bọ́ sórí social media lórí rédíò tẹlifíṣàn lọ́wọ́ kódà kan sọ indirectly òfin bu ọba àlú ẹ̀ ọ̀fẹ́ development ọ̀fẹ́ kí wọ́n máa yẹpẹrẹ rẹ̀ iyì tó ní tẹ́mọ̀ kò ní níwòó ló fi ń lé nǹkan níta. tí wọn lọ bá sì jáde ọmọ àwọn olókùnrin rẹ ọ̀pọ̀lọpọ̀ bí ẹ bá dé lónìí olúwọn ọkọ bí ń lè rí rẹ kó àwa tàwọn nù yàrá náà gbajúmọ̀ adẹni branch káàkiri ẹgbẹ́ iyì tí olúwo lẹ́nu bó ṣe déhùn ẹ wo bó ṣe débẹ̀ èmi ò gbé olúwo náà yẹ́sà pẹ́ gbọ́n mi nù lé ni ilé kan náà kò sí àgàtọ́ làwà pẹ̀lú ọ̀dọ̀ lẹ́nu tí mo gbé lọ mo sì gbóntàn lọ́kùlù gan tó ti Canada rè so ẹni ẹ ló sì bá gẹ̀ẹ́sẹ̀tì mu wọn lọ́wọ́ àná gẹ̀ẹ́sẹ̀tì mo ti lọ bí Anthony general léèrè pé ó ní gẹ̀ẹ́sẹ̀tì wò wọn la dúró la sọpọ́tì nígbà tó lọ́n sì dé àwọn kan kóra wọn lọ ilé ẹjọ́ yí nǹkan àrò padà ẹgbẹ́ nìsín kì í ṣe pé bóyá ilé ẹjọ́ ló dá ẹjọ́ tí kò fi fọ nǹkan àgbé lọ́wọ́ ẹgbẹ́ nìsín. ẹyin náà gbé lọ́wọ́ ńgbà náà. àgbé lọ́wọ́ àwọn àwòrán ẹgbẹ́ nìsín pé ọlọ́run lọ́nà tó fẹ́ ṣe àṣẹ olúwo téèyàn ò ti ẹ̀rọ bí kò sẹ́ni tó wù sí ọba pàápàá gbogbo bí ṣe máa lọ di títì torí olóò ti ń di títì kò tó di ọba olójú òun kankan tí ó gbọ́ ìsọfẹ̀ ẹ̀jọ́ máa di ẹ̀yà sáà ń wò pé ṣé ilé ìjọba ni ṣùgbọ́n pé kó láwọn ọmọ alẹ́kàlẹ̀ mọ́lẹ́kì ọlọ́run sọ fún yín pé èmi ní ọba àwọn ọba tó ti lè mọ́lẹ́kì náà tàṣà ẹ má wù mí mọ̀ máa fún lọ́ba ọ̀rọ̀ tó lúwo yàtọ̀ kódà sẹ́yìn pé mo lè sọ fún yín pé kì í ṣe ìjọba ló fi olúwo jẹ ọlọ́run fọ́ọ̀sì ìjọba ni èyí gómìnà ló fi olúwo jẹ ọlọ́run fọ́ọ̀sì mo fẹ́ lò ọ́ ẹ̀ tó wo òun rè wọ gómìnà ní ó sì lò ẹgẹ́ ẹ̀sẹ̀ pé ọ̀yà lọ́ọ́ fi jẹ́ ẹgẹ́ ẹ̀sẹ̀ bó ṣe débẹ̀ àwọn àwọn wò pé ìwọ tó ló dé yìí o ẹgẹ́ ẹ̀sẹ̀ pé iyún níbẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ kì í ṣe owó èèyàn bàbá máa jẹ́sẹ̀ owó èèyàn ní àtẹnìkan kándéètì àmì àtẹnìkan ní kò bàjẹ́ ẹgẹ́ ẹ̀sẹ̀ tí ó bàjẹ́ kándéètì tèmi yóò jẹ́ kándéètì tó ń tọ̀ ṣùgbọ́n àwọn méjèèjì dárò báwa la lẹ́nu ní gọ́ọ̀mẹ̀ntì ọ̀rẹ́ ìjọba ní kò sí kankan tó lọ mú ọlọ́run níbi tí mo fẹ́ ẹni tó wu ọlọ́run ló ṣe kíni ló mú láti nǹkan kan tí ẹ̀fọn tó ọlọ́run fẹ́ ṣe kankan tó lágbára nílùú yìí tó wọ́n ṣe dé báyìí mi sí ní kíní kan èmi ìbá olórí ìjà àmọ́ máa kìlọ̀ fún lórí máa lọ bá pé tí n bá ní chance àti lọ rí bá tí n bá ní chance àti lọ rí bá ibi bá ti lè sọ̀rọ̀ tí ó gbọ́ wọ́n sọ kíni wọ́n fi ránṣẹ́ sí kì í wá sí pé kí wọ́n lọ dúró síbi pé kó ṣubú bí ìmọ̀ràn ni ó jẹ́ ìmọ̀ràn bí ọ̀rọ̀ wọ́n pè mí sípàdé kan níbì kan
ọjọ́ bí ọ̀tẹ̀ sí ẹnìkan àmọ́ mi ì sọ̀tẹ̀ mo lè máa sọ pé tó ṣe ọ̀dà ṣùgbọ́n pé yóò wò mi ò ní dá sí kówó tọ́lọ́ bá fẹ́ wò fúnra rẹ̀ kó wò tọ́lọ́ bá fẹ́ wò yẹ kó lọ́wọ́ ẹnìkan kan nú bẹ́ẹ̀ náà tọ́ bá fẹ́ fìyà jẹ nígbà fẹ́ olúwo jẹ fúnra ọlọ́run ló olúwo jẹ gbogbo ẹni tó máa ń fìyà jẹ ń wò kọ́ ló fi olúwo jẹ ìyẹn mú kí a máa sọ fún ara òye pé ẹ ṣe sùúrù pẹ̀lú ràkúnmí ọlọ́run ràkúnmí sọ́ọ́líò ní olúwo ẹgẹ́ nìyẹn ìwọ wọn yọba rí wò ẹgẹ́ nìyẹn yálà ká máa gbé wúrù mi pé wọ́n yọ ọba ẹgẹ́ nìyẹn àmì sọ́pọ̀tà àbí ká máa sọ́pọ̀tì àwọn ọ̀tá ọba ẹgẹ́ nìyẹn àmì sọ́pọ̀tì wẹ̀ níbẹ̀ àkànnábùkù tí ó ṣe tí ó pọ̀ sẹ́rí ìwé ẹ bá fẹ́ mọ̀ta lónìí ẹni kó lúwọ̀ jáde kẹlòmíì náà tọ́ba àmàpò náà ní kó náà wá jáde káwo ẹ̀ táwọn èèyàn ó hélì abẹ́ẹ̀kọ́ ni ìwọ ẹni tó láìkì olúwo ni wọn ò láìkì ẹnìkan mọ́ lẹ́gbẹ̀ẹ́ àṣejọ́ fi lè láìkì ẹni pé wọn náà kọ́ láìkì kí ni o olúwo ẹ rí i pé kí lè ṣe ọwọ́ ọlọ́run tó a sì rí àwa rí i tó dájú wípé tá a bá sì ń fẹ̀nú kò tá a bá jọ ń ṣe nǹkan tó dáa tó pọ̀ ó lè ṣe kí ni o ó lè wáyé tó bá bẹ́ẹ̀ mọ̀ pé gbogbo ọmọ wo ìfẹ́ ìṣọ̀kan iná nìkẹ́ ra wọlé lórí ẹ má bá yàn sọ̀tẹ́ o àwọn kan bẹ tọ́ pé àwọn gan ọ̀dà lù tiẹ̀ náà o àwọn náà ní tẹ́ǹsì bára lù wọn tí ọ̀dà wọ́n wà lọ fẹjọ́ sùn àmọ́ àwọn tí wọ́n lọ rèé bá àwọn ọ̀tá olúwo amọ̀yàn àní sọ ní ìsinmi tó bá dásìkò tá a bá sọ àásọ kọ́dà á tó fún yín ní gbogbo evidence iye owó tẹ́ ẹ gbà gan á sọ fún yín èyí n kò ní àdìgẹ́ kó wọ́n ṣẹlẹ̀ ń lu wa dáadáa láàmú sí kíni láàmú promote kọ́nà bá ní kí ọlá kọ́ wà pẹ̀lú wa. àmì Ọlọ́run jẹ́ kí a rí bàbá wa pẹ́ o bàbá wa mufti ti ilẹ̀ Yorùbá àwọn ènìyàn gbóhùn ẹ̀ wọn fọdún láti ṣe é Dawud Imran Bọ́lá Hasan mo mọ̀ pé ibi ipò tó lọ́n tó tò ní sí nípa àdúrà mo lè má fẹ́ sí èdè àìyedè nígbà míì kódà àwọn àtẹnumọ́ ni wọ́n ń jà gbogbo tó bá rí ó jẹ́ ìwọ̀n pẹ́ àdúrà yóò yanjú ẹ̀ la hawla wala quwwata illa billah. ẹ jẹ́ kí a gba ìpè fún àbá àsìkò tí ó kù kí a ké sí àwọn aráàlú tí wọ́n bá wa dá sí 07064809896 àkànṣe ètò yìí wọn náà ni wọ́n sọ nígbọ̀wọ́ ẹ̀ fún ìdàgbàsókè ti ilẹ̀ Ìwó ìṣọ̀kan ilẹ̀ Ìwó èyí tí gbogbo ayé ti ń fọn rere ẹ̀ láti tó ti pẹ́ ajẹ́pẹ́ nǹkan gidi kan gẹ́gẹ́ bá sọ ó fẹ́ wọlé wá nígbà tá a ṣe pé tá a gbé wá àsìkalẹ̀ nínú àwẹ̀ ní táwọn èèyàn sọ̀rọ̀ jù ní ẹ pé àwọn olóṣèlú ara wọn àwọn olóṣèlú mọ̀ fara wọn lọ́wọ́ lẹ̀ mọ́ kí wọ́n gbéra wọn lárugẹ òun lẹ́yìn náà tó wí bóòlà wá sí á ní gbéra wọn lárugẹ kí ìlú ó dàgbàsókè torí pé àlàáfíà àpapọ̀ tẹ̀lé dàgbàsókè orílẹ̀-èdè àlàáfíà ṣe pàtàkì. hello 07064809896 àpàdánù ìpè yẹn tàbí 08116258428. hello. yes. ẹ ṣeun. ẹ ṣeun wàá dúpẹ́ àpàdánù ìpè yẹn àwọn àmì ó sì wà mẹ́. ẹ ṣeun adúpẹ́ bàbá wa láti ilé Ògbó. hello. ilé Ògbó Tinubu. wa aleykum salaam. Àmín. Àmín o. Ó kọ́ ilé ẹ̀ka sí yàrá wa.